ìgbà gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ọmọ Yorùbá ọmọ Odùduwà ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọlúàbí ó ti ṣe ohun tẹ́nìkan kan ò ṣe rí ó di dandan kó lè ní ohun tẹ́nìkan kan ò rí rí ọmọ àti fakọyọ ọ̀rọ̀ yìí àbí mi ẹ farabalẹ̀ o ẹ máa gbọ́ gbogbo ẹ máa rí gbogbo ẹ wò bí ìran nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tó yẹ pé kò sóhun méjì tá a fẹ́ gbọ́ mọ́ kò sóhun méjì tá a fẹ́ wò mọ́ ju ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ń bá Ọ̀ọ̀ni rìṣà jà Ọ̀ọ̀ni ń bá Aláàfin jà léyìí tó jẹ́ ète àwọn Fúlàní ni wọ́n sì ń gbalẹ̀ wa lọ. Bá a ṣe ń jà pìtìpìtì báyìí àárín nǹkan kan gbọ́ mọ́ wípé tó anybody ọ̀tẹ̀ sọ́npa ẹ̀mọ́ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nílùú Ondo bí wọ́n ṣe ń jí wọn gbé nílùú Kwara tó ń jí wọn gbé nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀yọ́ ńkọ́ kò sẹ́ni ó sọ mọ́ nígbà tó jẹ́bi tá a fojú lé ní adé alátìkú la gbà fáláàfin ọba ń jà ọba wo ní ń jà ẹ wá gbọ́ nǹkan tí gómìnà yìí ṣe àtayébáyé lọba aládé àtọba aládé ti ń jà yẹn ò sínú titun àwọn ọmọ ẹ̀yìn èrò rẹ ní ṣàkóbá fún rẹfúrí ẹjá fojú sí nǹkan tí olóyè Sunday Adéyẹmọ ń sọ ọmọ ọlọ́mọ tẹ́ẹ̀tẹ́ fẹ́ fi kọ́bọ́dì tẹ́ máa fi pàtàn pé òun ló dájà álẹ̀ láàrin wọn ọ̀rọ̀ tí ẹ̀kọ́ kálukú ló níbi tí ń lọ olúkúlùkù àwa tá à ń sọ̀rọ̀ kálukú ló mọ ohun tó wà lọ́kàn ẹ̀ sá ti rí i pé àwọn ọba náà ń jáde kálukú ń sọ tiẹ̀ ohun ìjáde dáadáa ni àwọn ọba tó ti sọ pé òun èso ọmọ Odùduwà ọmọ Bàtálá lòun àdé ìtọ́ sọ pé Ọ̀rúnmìlà ń tòun ẹni tó sọ pé Ògún ni tàwọn ń kọ́ ṣùgbọ́n ilẹ̀ Ifẹ̀ láti wá ẹ wá wo àrà lásìkò táwa ń jà tá a fohun tó tọ́lẹ̀ tá a ń ṣe èyí tí ọ̀tọ̀ à ń pè fún òmìnira orílẹ̀-èdè ọmọ Yorùbá òmìnira orílẹ̀-èdè ọmọ Oòduà ọmọ kóòtù òjíire ọmọlúàbí à ń pè fómìnira wa àwa fìyẹn lẹ̀ a bẹ̀rẹ̀ sí ní jà Fúlàní tí ń wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn wa àwọn kọ̀ọ̀kan tí ń lọ darapọ̀ mọ́ Fúlàní kí wọ́n máa wá tú àṣírí lókun kábíyèsí ọmọ Yorùbá ọmọ Odùduwà àwọn gómìnà tó yẹ ká pè sákìyèsí kí wọ́n darapọ̀ mọ́ba tó jẹ́ pé bólóyè Sunday Adéyẹmọ ṣe ń lọ sórílẹ̀ sí stéètì kọ̀ọ̀kan kó máa fẹsẹ̀ kan yàbàrà sí ààfin àti palace ọ́fíìsì gómìnà kọ̀ọ̀kan àṣọ yẹn Aláàfin jà Aláàfin bú Ọ̀ọ̀ni ń bú Aláàfin Ọ̀ọ̀ni wo ló bá Aláàfin níbo lẹ ti gbọ́ kọ́ sọ̀rọ̀ níbo lẹ ti gbọ́ lẹ́nu Aláàfin kó bú Ọ̀ọ̀ni ìbá àwọn èèyàn ló ń sọ̀rọ̀ ìbá wa kan là ń sọ̀rọ̀ fún Ọ̀ọ̀ni ìpè má gbé débẹ̀ o Aláàfin ìṣẹ́gbẹ́ Ọ̀ọ̀ni ìṣẹ́gbẹ́ o ṣé Ọ̀ọ̀ni fúnra rẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n sì ń jí àwọn èèyàn wa gbé lọ nínú oko bàbá ṣe tán á nà àwọn gọ́vnà ọ̀dà àwọn olóṣèlú ọ̀dà aládìbò ẹ wá gbọ́ nǹkan tí gómìnà yìí ṣe ìlú kan ń bẹ wọ́n pè nílùú Àlà l'Oǹdó gbogbo wa la ti gbọ́ díẹ̀ tẹ́ ẹ bá sì ti gbọ́ fún gbà ló bá jẹ́ gbà àkọ́kọ́ rèé ẹ
ẹ wá gbọ́ ní títún ọ̀ṣàrà àwọn Fúlàní ti gbà á tó ti kú òní díẹ̀ wọ́n ti lé ìlú àlà tá à ń sọ yìí gẹ́gẹ́ bí ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní àwọn ẹ mọ̀ pé ní ìpínlẹ̀ Ondo àwọn igbó wà ń bẹ̀ iṣẹ́ igbó ni wọ́n ń ṣe ohun tí mo túmọ̀ sí ni pé oko igbó ni wọ́n ń dá mi sọ pé wọ́n ń tagbó ẹ má ṣe mí gbọ́ lórí tá a bá ṣètò àwọn kan yìí mú gbọ́ àìgbọ́yé èdè kan kékeré báyìí ni wọ́n ti mọ́ gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ bí ọ̀bá rí bẹ́ẹ̀ ohun tá à ń jà sí àní jà sáde aládìkún oríkè tó ti wà kí wọ́n tó bí Aláàfin Ọ̀yọ́ tó wà lórí oyè kí wọ́n tó bí Ọ̀nìrìṣà ẹ̀dẹ̀ fi ohun tó ṣe pàtàkì lẹ̀ yà sí. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá àbí òdìlẹ̀ kóòtù òjìrè ni tí ò dọ́dọ̀ ọmọ Oòduà àwọn kọ̀ wọ́n jókòó wọn sọ kankan àfi kí wọ́n máa bá wa dá sọ̀rọ̀ ọjà àwọn tí gbé wọn tán ẹgbára tí gómìnà dá bóyá lè wá tọ̀nà àbí ọ̀tọ̀nà ṣé kò bù wá kùn níbi tá a bá a dé yìí kò sì sídìí méjì tó lóye Sunday Adéyẹmọ fi ń lọ káàkiri ọ̀dọ̀ àwọn kábíyèsí kò lọ tọrọ owó bẹ́ẹ̀ sì ni kò tọrọ ọkọ̀ ṣùgbọ́n kí Yorùbá lè wà lọ́kan káàbò lè dájú lórí ayé wa kí gbogbo wa lè wà lọ́bẹ̀ ọ̀bùrẹ́là kan ká sì dira wa lóṣooṣù ọwọ̀ kẹ́nìkan má sọ pé Paul lòun kíkan sọ pé Tàpólò lòun jẹ́ ẹ̀gbọ́n nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ondo ṣe tọ́jú ayé lójú tẹ́nìkankan ò ṣe rí. Ondo deploy soldier to secure farm protect farmers. Ẹlòmíì ò wí pé kí ló ṣe tẹ́nìkankan ò ṣe rí ọjọ́ ìṣẹ́ ń kó sójà ẹ gbọ́ iye sójà tí wọ́n kó sí odidi ìlú kan nígbà tí ẹ̀tọ́ wọn àwọn àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ lù yìí ṣé wọ́n kó mọ́tò lé àmọ̀tẹ́kùn lọ́wọ́ ṣé wọ́n kó owó lé ṣé wọ́n kó ohun ìdíra ohun ìjà ogun ṣé wọ́n gbé ilé àmọ̀tẹ́kùn lọ́wọ́ rárá kò rí bẹ́ẹ̀ ẹ wá lọ kó sójà ọ̀dà ẹ̀jẹ̀ àtẹ̀síwájú. The Ondo State government stated that it is doing everything possible to enhance food security and create employment opportunity for the people of the state. According to the government, part of the effort was to assure the safety of farmers across the state as it was deployed military officers to the Ala area, the Akure North local government area of the state, where some others allegedly attacked and killed some farmers. The senior special assistant to the governor, Lucky Ayedatiwa, on agriculture and agribusiness, Mr. Rotimi Akinshola, disclosed this while speaking with journalists on Wednesday in Akure, the state capital. Akinshola declared that the farms and the forest in the state was saved for farmers to do their work following the safety measure put in place by the government. Ṣé ń gbọ́? Àìṣedéédé ara ayé ṣáà ní ké sára ọ̀run. Nígbà tó yẹ kí ẹ kó agbára kẹ́kọ̀ọ́ lé wọn lọ́wọ́ lé àwọn àmọ̀tẹ́kùn lọ́wọ́ àwọn local vigilante ṣé mílítìrì lè wọnú igbó tó àwọn ọlọ́dẹ wa irọ́ torí kò sídìí méjì tí wọn ò mọ̀bẹ̀ dáadáa tó àwọn bàbá wa tí wọ́n ń ṣọdẹ tí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń pa ẹran tí wọ́n ti ń pa gàlà pa kìnìún pa nǹkankan àwọn sójà
òun ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ẹ̀tì modern technology láti fi mọ́nítọ̀ ìrìn àjò wọn. Àwọn bàbá wa ò nílò eléyìí. Ẹ má sì gbàgbé pé àwọn Fálàní burúkú yìí wọ́n ní gbogbo nǹkan yìí lọ́wọ́, wọ́n á jọ máa mọ́nítọ̀ ara wọn ni. Now, Ondo òun ni Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀. Kí ní ṣe tí wọn ò kó àwọn eléyìí kó agbára lé wọn lọ́wọ́, kó rí iṣẹ́ ìgbàlódé, ìbọn tó kojú ọ̀daràn, kí wọ́n kó fìjìláńtè mọ́ wọn, hunters, àwọn ọdẹ, kí wọ́n kó wọn mọ́ wọn, kí wọ́n kó àwọn Àgbẹ̀kọ̀yà, Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, àwọn security outfit, kí wọ́n darapọ̀ mọ́ wọn, kí wọ́n wá wọnú igbó, bóyá àwọn èèyàn yóò rí fíìmù ọ̀hún wò, gẹ́gẹ́ bí olóyè Sunday Adéyẹmọ ṣe ń pariwo tó ń lọ tó ń bọ̀ wípé tó kò sí nǹkan méjì tóun fẹ́ gbà ju pé kómìnira wà, kálàáfíà wà nílẹ̀ Yorùbá, kí gbogbo èèyàn ó rìn kó yan fàǹdà, kí gbogbo wa ká ṣìṣe ká wọlé ká sùn ká jí kínú wa ó sì dùn. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n ṣe tọ́jọ́ yẹn lójú tó yà yẹn lẹ́nu. The Senior General Assistant to the government, Lucky Ayedatiwa, on agriculture and agro-business, Mr. Rotimi Akinsola, disclosed this while speaking with journalists on Wednesday in Akure. Akinsola declared that the farms and forests in the state were safe for farmers to do their work following the safety measure put in place. He said, our farm and forest, especially from criminal, are safe from the criminal activities. All we are doing right now, we have sent 22 military. Ṣé rí pé wọ́n ti ṣe tẹ́lẹ̀ nǹkan ò ṣe rí? 22 officer, 10, 10, 2. 10, 10, 2. Sí odidi local government kan. Ẹ dákun, ẹ kọ sí comment section yìí tẹ́ ẹ ti rí fíìmù yìí wò, àbẹ́ ẹ ti gbọ́ rí, wọ́n máa ń tó mélòó? Àwọn karambà nìyí, fídíò ẹ̀ tẹ́ ẹ wò ńgbà wọ́n wá baba ńlá, wọ́n tó mélòó? Wọ́n lé ní 100, ẹ sì kó èèyàn 200, èèyàn 22. Ẹ dákun, irú ìbọn wo náà fẹ́ ní lọ́wọ́ nígbà tí àwọn èèyàn 100 náà bá wọlé pẹ̀lú ìbọn tiwọn? Àwọn sì tún ní ohun ìjà míì tó ṣeé ṣe kó má sí lọ́dọ̀ àwọn sójà yìí. Lóòótọ́ sójà ẹyọ kan lè pàdé ìrúnro, àmọ́ tẹ́ ẹ bá fún un lágbára ní 22. Ṣé wọ́n tún ní gba Oǹdó báyìí? Torí wọ́n ti gba Kwara tán báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ilẹ̀ ibi tí Yorùbá tún kùn sí ní Kwara bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ó ti ṣẹ̀ ń di ti Fúlàní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Tó jẹ́ pé kò sóhun méjì mọ́ ju pé àyàfi lókùn tí àwọn ọba ilẹ̀ Yorùbá yìí tó yẹ kí wọ́n pera wọn, àwọn ọba tó jẹ́ ọmọ Odùduwà yìí, ọmọ tá a tó pé ilẹ̀ Ifẹ̀ ní gbogbo wa ti dìde. Tẹ́nìkan ò ní sọ pé Odùduwà lèmi, Ọbàtálá ló bí mi, Ìṣẹ̀gún ń tọ̀dọ̀ mi, Èṣù ń tọ̀dọ̀ mi, Ògún ń tèmi. Rárá, tá a máa ṣera wa lọ́kan, tá a dira wa mú pé ọ̀yà, tí wọ́n ó jókòó pé ó tó gẹ́ ọmọ Léfì, alùbàtà kan kì í dárìn. Ṣùgbọ́n tá a bá tẹ̀síwájú báyìí, wọ́n ń gbà á bọ̀ rí. Bọ́bá ya wọ́n kàn láǹdì sílé Ifẹ̀ ní gbàgà,
ẹ sì gbàgbé tẹ́ ẹ gbàgbé wípé atọ́nà wọn ń bẹ nítòsí Ifẹ̀ tó tún jọba. Ṣé kò ní rọrùn láti wọlé? Very easy. Tí kìí sì ìṣọba tí ìṣọba kúẹ́kúẹ́ ọlẹ́nu. tó yẹ pé tí wọ́n gbà wọ́n bá wá gba Ilé Ifẹ̀, tí wọ́n bá ti gba Ilé Ifẹ̀ Ọ̀yọ́ ò ní ṣòro láti gbà. Ebi ìjà náà lẹ́ máa jà, ìjà ládéládéládé lẹ́ máa jà. Oríkì tó ti wà more than 4,000 years tẹ́ ń jà sí láàárọ̀ yìí. Òtítọ́ ọ̀rọ̀ ní gbá má sòun tó ti wà more than 4,000 years tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń jà sí. Àwọn tó soríkì wọ́n ti wáyé, wọ́n ti padà, wọ́n ti wáyé, wọ́n ti padà. Èyí tó ti wá lẹ́ran ó tún ti padà, èyí tó ti wá léwúrẹ́ ó tún ti padà, èyí tó ti wá lẹ́dìẹ ó tún ti padà, ó tún wá wúrà léèyàn ó tí ò sì mọ̀ mọ́. Òun là ń jà sí. Fúlàní sì ń pa àwọn èèyàn wa. Àwọn kan jáde àwọn lóògùn, àwọn oògùn tẹ́ ní ẹ lọ lò ó. Wọ́n ti ní ìdí yín lòǹdó, ẹ lọ́ọ́ lò ó. Torí tó bá jẹ́ pé ẹ bá lò ó fún àwọn Fúlàní, òun ló lè pè yín ju pé kẹ́ ẹ lò ó sí kan nínú ọmọ Oòduà, sí kan nínú àwọn ọmọ Bàtálá, lò ó sí kan nínú àwọn ọmọ Ògún lákàáyé, àbí lò ó lòdì sí kan nínú àwọn ọmọ Ṣẹ̀góbí, tàbí lò ó sí kan nínú àwọn ọmọ Èṣù, àbí gbogbo àwọn bàbá ńlá wa. Tẹ́ ẹ bá lò ó sí wọn, ẹ dalẹ̀ nìyẹn. Níwọ̀n bá àgbà tẹ́ ẹ sì bá ti dalẹ̀ ọ̀dàlẹ̀ mọ́lẹ̀, ẹni bá dalẹ̀ ó balẹ̀ lọ. Àmọ́ gbogbo agbára tẹ́ ẹ níyì, ẹ bá lè kú gbogbo ẹ̀ bìbà, àbí kẹ́ ẹ mú díẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ wọgbó tọ Fúlàní. Bólóyè Sunday Adéyẹmọ ṣe ń pariwo pé òun fẹ́ lọ, ẹ ti ẹ̀ sọ fún un pé ó dúró. Àwa náà tó bẹ́ẹ̀. Báwo ọba kájú ìlú, ìyà ni ìyà. Ó lóun kájú ẹ̀, ẹ̀yin náà sọ pé òwò nìkan kọ́, àwa náà kájú ẹ̀. Nígbà náà là á sọ pé àwọn ìran kan wá ní now you are talking. Àmọ́ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀, kí lẹ̀ ń fà tẹ́ ẹ̀ fà yìí? Pìtìpìtì ayé rèé. Sójà 22 ní local government kan pé kí wọ́n máa ṣọ́ 22 péré, níbi tí àwọn èèyàn tí wọ́n rọ̀ wọlé ní hundreds with full ammunition. Ẹnìkan sì ń rìn káàkiri pé àní fóun láàyè kó dúró ń Bàdàn lásán, ó máa pàṣẹ fáwọn tó wà lóòdó Èkìtì. Báyìí la ṣe máa rìn, ọyá ẹ̀ǹṣó níbẹ̀. Wọ́n ó sì lọ, wọ́n ó kẹ́rù, wọ́n ó kókò gùn. Kẹ́yìn gómìnà yìí darapọ̀ mọ́ àwọn ọba. Àwa kan mọ̀ pé kìí ṣe gbogbo ọba tí olóyè Sunday Adéyẹmọ ń lọ bá nínú ẹ̀ dùn sí. Bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo yín, ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ kan máa rókì. Gbọ̀ngbọ̀ bá wá kálukú sọ tiẹ̀ àti ẹ̀dúpẹ́, wọ́n sàsọ tí wọ́n jáde, gbogbo ayé rí wọn. Bí ọba rí bẹ́ẹ̀, a máa wọ́ba mi lọ àníbá Aláàfin tó sì gba lẹ́tà tó ti sáyìn pé ẹ máa bọ̀. Ẹ má dalẹ̀ orí àpèrè yín. Ìyà ń jẹ ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tí mi fẹ́ dánu dúró sí rèé. Gbogbo ọmọ kóòtù òjìrì, ẹ gbọ́, ohun tí mo fẹ́ sọ ni wípé ẹjá fọ̀tẹ́lẹ̀, ẹjá fìjálẹ̀, ẹjá pe àwọn ọba méjèèjì. Bàbá ẹ kéré lọ́jọ́ orí, bọ̀ ipò àgbàlẹ́wà.
ipò àgbà náà ní bí gẹ́rẹ́gẹ́ la sì bá gbà. Fúdìí èyí ìṣọ̀kan Yorùbá, ìṣọ̀kan kóòtù òjíire òun ni ẹjá wá. Bálàáfíà ó ṣe wà tí gbogbo owó gbéra nílùkulù tá a wà tá a lè lọ sílùú tó ń wá. Àwọn ọmọ mi ò lè kó l'Oǹdó mọ́ wá sí Èkó, àwọn tó wà l'Ékòó ò lè lọ. Ìbẹ̀rù bojo ni. Ìyẹn la máa wá ń jà. À ń pariwo orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Odùduwà náà la fẹ́, ìní kan la fẹ́. Àti ẹ̀sọ̀ yẹn mọ́ lọ títí. Ṣùgbọ́n kò lè dúró bọ́lọ́run ṣe ń fẹ́ tó sì dé tí ẹ̀mí bàbá wa Professor Adébánjí Akíntóyè ṣe wà. Ẹ ṣé o, mo dúpẹ́, ẹ bá mi pín. Ẹ wo àrà tí gómìnà yìí dá, ohun tẹ́nìkankan ò ṣe rí. Ohun tí ò ṣe rí ni tẹ́lòmí ò ṣe rí, òun ló ṣe yìí. 22 sójà fún local government kan. Fún àwọn bandits tí ń bọ̀. Bí wọn bá gbabi tí àwọn sójà yìí gbà wà tó gbòdì kejì wọlé, kí ló máa ṣẹlẹ̀? Bó ṣe ṣẹlẹ̀ ní Benue, bó ṣe ṣẹlẹ̀ ní Baba Ńlá, tí wọ́n boycott àwọn security nígbà tí wọ́n pọ̀. Àbí mélòó lẹ fẹ́ pín 22 sójà sí nínú ọ̀nà tó wọnú ìlú? Bí ìṣẹ́ Ọlọ́run, á tún pàdé, ó dàbọ̀.